للنبي محمد وذريتي منها النبي محمد وذريتي منها النبي محمد. ألا أيها المقصود في كل حاجة شكوت إليك الضر فارحم شكايتي. ألا يا جاي أنت تكشف كربتي فهب لي ذنوبي كلها وقد حاجتي. أتيت بأعمال قباه رديئة فما في الورى عبد جناك جنايتي. أتهركني بالنار يا غاية المنى فأين رجائي ثم أين مخافتي. فأين رجائي ثم أين مخافتي. gbogbo àwa ẹrú Ọlọ́run, àwa olólùfẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bá ti yòǹbó ẹ̀mọ́ náà ní sallallahu alayhi wa sallam. أتهركني بالنار يا غاية المنى فأين رجائي ثم أين مخافتي. فأين رجائي ثم أين مخافتي. a dúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. kí ló dé tá a dúpẹ́ dáadáa. alhamdulillah. ọba dúpẹ́ jákè. alhamdulillah rabbil alamin. ọba wo la dúpẹ́ fún. Allah. ẹsẹ̀ ń tẹ́ ẹ bá mi pè níbẹ̀ o. Allah. ọba tó tó bẹ́ẹ̀ jẹ́ náà ni. ló tó bẹ́ẹ̀ jẹ́. ọba tó kọ ìwà àbàjẹ́. ìwà àbàjẹ́ bí Ọlọ́run nú púpọ̀. أتيت بأعمال قباه رديئة mo fẹ́ kẹ́ gbọ́ mi yé. فما في الورى عبد جناك جنايتي. فما في الورى عبد جناك جنايتي. ọba tó pa wá láṣẹ la tufsidu fil ardi ba'da islahiha. Allahu akbar. ẹ̀yin ẹrú mi tí mo dá. mo dá. orí ilẹ̀ tí mo dá yín sí. mo dá yín sí. èèwọ̀ ni ká ṣèwà àbàjẹ́ ń bẹ̀. Allah. èmi Ọlọ́run ti tún ilẹ̀ ṣe kọjá akẹ́bàjẹ́ lọ. akẹ́bàjẹ́. lónìí. náà. èrí wà bàjẹ́ bó ṣe sọ ayé dà. bẹ́ẹ̀ ni ó gbalẹ̀ kan. gbogbo ayédáyé bàjẹ́ lónìí. náà ó káàkiri. látara nǹkan ẹyọ kan tó kù lórílẹ̀ ayé. náà. òun náà ni alihayau. Allah. ìtìjú ti kú lórílẹ̀ ayé báyìí. ó ti kú ò báyìí. alihayau. ما كان في شيء إلا زانه. Allahu akbar. gbogbo títìjú bá ti lè wà ń bẹ̀ tá à ń tijú
nǹkan náà máa níyì ni. yóò máa níyì sí ni. nígbà tí ayé níyì tó níyì. láyé ìgbà tí ìtìjú wà ń bẹ. bẹ́ẹ̀ ni ìtìjú wà ń bẹ̀ ń gbà wọn. ìtìjú ó jáyé ó gbayì. bẹ́ẹ̀ ni. àwọn èèyàn anú rẹ̀ náà gbayì. bẹ́ẹ̀ ni. àwa kátìjú kú onílẹ̀ lónìí ayédáyé àbùkù. ọ̀dàyé àbùkù. ṣùgbọ́n ilẹ̀ sọ fún wa ọ̀dẹ̀ tí wọ́n ti lè jalè níjọ́ níjọ́ pé wọ́n mú ọmọ kan lọ́ọ̀dẹ̀ kan tó ja olè. tó já olè. ọ̀dẹ̀ náà tù ní. Allah. torí ìlú ó pé ẹ gbọ́dọ̀ fún ọ lọ́mọ ẹ sì gbọ́dọ̀ fún ọ lọ́mọ. ẹ má fi hàn lọ́mọ. gbogbo àwọn tó soyún oge ń jọ ẹ gbọ́ tàn wọ́n ni. ẹ gbọ́ ni. wọ́n sá lọ tí wọ́n wálé mọ́ ni. bẹ́ẹ̀ ni wọ́n rìn lọ. àwọn òbí ó máa pé yéè ọmọ ibà tàwọn jẹ́. bẹ́ẹ̀ ni. gbogbo ohun tó jáyé ó níyì ńgbà yẹn kò sí mọ́ lónìí. kò sí mọ́. kò sí mọ́. kò sí mọ́. ìgbà yẹn àwọn tí wọ́n máa ń kiri bí òrí bí kerosene tẹ́ báyìí fọ́ọ̀kan ọmọge lára ibẹ̀ ni ó dàgbà sí. bẹ́ẹ̀ ni. yóò wá lọ́sọmọ́ ọlọ́run. lọ́sọmọ́ yàn lọ́rùn. bí ò bá rẹ́ni dá sí kò ní jù ọ́ lẹ̀. ní jù yàn lẹ̀ o. ó fọ́ gbá mi láàánú. àwọn tí wọ́n ṣe erékeré ń jọ níjọ́. wọn ò lè pọ́n náà bímọ bàbá wọn náà sọ pé bí ọmọ ń jọ náà. bẹ́ẹ̀ni. àti gbọ́dọ̀ sẹlẹ̀mí dèrò gan náà. bẹ́ẹ̀ni. ọ̀ lè gbẹ́lu yìí mọ́ o yá a máa lọ ọ̀dálẹ̀. máa lọ dálẹ̀. toró balẹ̀ jẹ́ kò gbọ́dọ̀ gbẹ́nu ìlú mọ́ ń jọ náà. Allah. akáwọn àáfàá wa Abdullahi humu qata'u dunya. هم قطعوا الدنيا لخوف وعيدهم بخوف وعيدهم وذكرهم للموت أورثهم كربا. àwọn àáfàá wa yẹn qata'u dunya. هم قطعوا الدنيا dasiriki. بخوف وعيدهم وذكرهم jama. للموت أورثهم كربا. baba khalifa. وذكرهم baba dundu. للموت أورثهم كربا. baba tí ń dákọ̀ yìí qata'u dunya. هم قطعوا الدنيا بخوف وعيدهم ẹ dẹ́kẹ̀ bá wí torí olóòrùn. وذكرهم ẹ̀yin àfà. للموت أورثهم كربا. وذكرهم للموت أورثهم كربا. àwọn tí mò ń dákọ̀ yìí wọ́n pa ayé tì. wọ́n pa ayé tì. بخوف وعيدهم wọ́n bẹ̀rù ìyà. wọ́n bẹ̀rù ìyà. wàhádù wàhídù bó lọ wí jèrè. بخوف وعيدهم wàhádù ó yàtọ̀ sí wàhídù ìyà ní jẹ́ báwọn. بخوف وعيدهم wọ́n bẹ̀rù ìyà ọlọ́run. wọ́n bẹ̀rù ìyà ọlọ́run. àwọn àáfàá tá a fẹ́ jọ àwọn ń bẹ̀rù ìyà ọlọ́run. wọ́n bẹ̀rù ẹ̀. ọmọ ìsìn wọ́n ń dẹsà ìyà ọlọ́run. bẹ́ẹ̀ ni. bó lọ wí. بخوف وعيدهم وذكرهم للموت أورثهم كربا. àwa tá a kéwú. وذكرهم ẹ bá ń wí. للموت أورثهم كربا.
bí ẹ ṣe ń rántí ikú Tẹ́ran ti kú. wọ́n rántí páàkú Náà. àwòrán sàmú kárìbà Allah. ó wá sàn dẹni tí ń ronú Ti ń ronú. ìbànújẹ́ òjì wọn gbádùn Òjò gbádùn mọ́. ikú tí ò kan ọ̀dọ́ Allah. kò dá ọ̀dọ́ sí yóò pa ọ̀dọ́ wá tásìkò náà ni. Bẹ́ẹ̀ ni. وأهل التقى لله تسري قلوبهم ìlà إلى غاية نالوا بها المشرب العذبا Allah. وأهل التقى لله تسري قلوبهم bàbá dùndún إلى غاية bàbá ń wí نالوا بها المشرب العذبا afẹ́ ẹ̀pẹ́ إلى غاية نالوا بها المشرب العذبا àwọn ẹni ọlọ́run Àwọn ẹni Ọlọ́run. ọlọ́run kò sí àmọ́ wọn. وأهل التقى لله ọ̀rí àmì jabútẹ́. تسري قلوبهم ìwọ ń pẹ́ kọ́ lọ́n sí ọmọ lówó tọ́ba lówó tọ̀ látùbọ̀ tán kọ́. Àbí. Ojú òwálẹ̀. ọdún kọ́ lọ́n sí ọmọ àwọn alágbára. Àwọn alágbára. ọmọ yẹn alágbára tí nàìjíríà ti lò tẹ́nu wọn ò tọrọ mọ́ nísìnyí. وأهل التقى لله تسري قلوبهم nínú ọ̀ tó ṣèjọba nàìjíríà rí Bẹ́ẹ̀ ni. ní ẹ̀bá àfọ̀ níjó ni Níjó ni. ó dọ̀pù wa mú kan nínú wọn. Bẹ́ẹ̀ ni. ẹ gbọ́ Náà. òru wa mú un náà Orúmọ. jẹ̀mọ́ bo ni ó dọ̀pù ti mú gbà tí ń ṣèjọba. wọn ò yà máa gún yàn bí odó ni. Bẹ́ẹ̀ ni o. ìdákun ṣé bá a ṣe mọ́nu. Ṣé bá a ṣe máa nù? wàhálà tó kọ́. وأهل التقى لله تسري قلوبهم tẹ bá yóò bá anábì ní ètò lè sọ̀rọ̀. إلى غاية bá yóò bọ́ ẹ̀. نالوا بها المشرب العذبا ẹ yóò bọ́ ẹ̀. إلى غاية نالوا بها المشرب العذبا jẹ̀mọ́ Jàmá. wọn láwọn ẹni ọlọ́run Àwọn ẹni Ọlọ́run. tí ẹ wà lórílẹ̀ ayé àmọ́ ti travel kú òun bẹ́ẹ̀ Náà. ẹ ń rí wọn láyé ni wọ́n ti kú lórílẹ̀ ayé Wọ́n ti kú o. lillahi. لله تسري قلوبهم ọkàn wọn ọ̀dọ̀ ọlọ́run ló wà. إلى غاية نالوا بها المشرب العذبا ẹ bá sọ bẹ́ẹ̀. إلى غاية نالوا بها المشرب العذبا àwọn tí ń jú ọlọ ní kì í. Àwọn ni bàbá ń kì í. bàbá wa àfa àgbà Bàbá wa fàgbà. Sheikhuna Tajul Adabi bó lọ wí jẹrẹ. هم قطع الدنيا ẹ wo iye ọdún tí ẹ ń lò Náà. ẹ wo bí sẹ́sẹ̀ wá pẹ́ láyé tó. Bẹ́ẹ̀ ni. بخوف وعيدهم ẹ mọ iye ọdún tí ẹ ń lò ní. Ẹ wo bó ṣe mọ̀. bó ṣe mọ́ ó kàrè. وذكرهم للموت أورثهم كربا bàbá wa aláàjì àgbà Bàbá wa Lájí Àgbà. ọlọ́run bá kẹ́ bàbá sí i. Bá a kẹ́ bàbá sí i. تحلوا بنور العلم bàbá tí ilé wojú èèyàn Bẹ́ẹ̀ ni. níbi tí bàbá bá ìbẹ̀rù ọlọ́run dé Náà. wọ́n ilé wojú èèyàn báyìí. Wọ́n ilé wojú èèyàn. تحلوا بنور العلم في روضة التقى jẹ́mọ́ ẹ̀ dá mi lóhùn lálẹ́ yìí. Náà. bàbá wa àgbàlá gègé. Lágége. بها أنفس الأبرار ẹ ti bẹ̀rẹ̀ àbí. قد ملئت حبا بها أنفس الأبرار قد ملئت حبا
تحلوا بنور العلم àwọn afáwà Zumura Sùmùrà. Ọlọ́run bá kẹ́ wọn. تحلوا بنور العلم èyí tí ń jáná sí ọmọ ẹlẹ́hàá ni. في روضة التقى Ẹlẹ́yà màmá rẹ̀. bẹ́ẹ̀ni Bẹ́ẹ̀ni. bó lọ wí jèrè. تحلوا بنور العلم tó bá di ọ̀la wé tàánù kí wá. في روضة التقى kí wọ́n lè mọ̀ pé èmi gangan Zumura ni mí. بها أنفس الأبرار Zumura mo ti bóde. قد ملئت حبا Zumura lèmi ti kéwú nílọrin. بها أنفس الأبرار قد ملئت حبا àti gbogbo àfa ayé àwọn òyìn nìkan lẹ̀. Bẹ́ẹ̀ni. تشاغل tó o bá ti ní òsọ́lọ́hún. Tó o bá ti ní òsọ́lọ́hún. بالدنيا أناس فأصبحوا ó fẹ́ kí n nàró. عن الباب محجوبين قد منعوا القربا orin tí ń ké ó jìnnà. Ó jìnnà. تشاغل بالدنيا أناس فأصبحوا anilibaabi. عن الباب محجوبين قد منعوا القربا ọlọ́run náà mi ràn àwọn èèyàn. Àmín. تشاغل بالدنيا ayé ni ẹ wà máa yà. Náwó àmáyá. أناس فأصبحوا náà sún tẹ̀sẹ̀ gàlú bí dùnìyà. فأصبحوا ní abá di tí wọ́n dà kí ni ẹ dà. عن الباب محجوبين قد منعوا القربا ẹ̀mí rẹ̀ ó gùn. عن الباب محجوبين قد منعوا القربا wọ́n dẹnu ọ̀nà ọlọ́run báyìí wọ́n tilẹ̀kùn mọ́ wọn ni. Wọ́n tì í mọ́ wọn ni. wọn ò rọ́dọ̀ ọlọ́run dé. Wọ́n ní òsọ́nà mọ́ ẹ wọ́n lè sọ padà. ẹ padà. ẹ̀yin lè rí ibú wọ̀nyí. Bẹ́ẹ̀ni ibi ìsọ̀nà yín. قلوب الأولياء لها عيون n tí ì lọ ọbẹ̀ o. تشاغل بالدنيا akáwọn òbí wa ti ń kó afáwọn àfa wọ́n dá wa lájọ Bẹ́ẹ̀ni. fún Islam. Fún Islam. أناس فأصبحوا bàbá Bàbá. bí wọ́n bá dá wa lájọ Náà. tí wọ́n lọ gbérù ìràwọ̀ ẹ̀ wọnú ibòmí sí wọn òrógò ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Islam dáràn. tàbá ìyàsíbòmí ni Bẹ́ẹ̀ni. bọ́dù ó ti rí náà lórí. Allah. تشاغل بالدنيا ẹ dọ́kẹ́ bá ń kí àwọn òbí wa. أناس فأصبحوا wọn ò dá mi lájọ sáàyè òfò. Alhamdulillah. wọ́n ṣe é. Ẹ ṣeun. bàbá kíwé ẹ ṣeun. Ẹ ṣeun. mẹ́mú ṣe ni ẹ ṣeun. Ẹ ṣeun. ìyàwó náà ṣe tí ò lágídí ńjọ́ náà. Ẹ ṣeun. عن الباب محجوبين ìjọ tí bàbá àgbà pé màmí pé wá àáfàá lọ́mọ èyí. Allah. màmí ní gbọ́mọ wá ìbí bá wù yẹn ni ó máa lọ. Allah. mo dúró ni kì í ṣe pé kí ni mo dúró báyìí. táyà obìnrin máa ta ọkọ yín Ẹ lẹ́nu. máa ta lẹ́nu. ẹ jẹ́ jòkó jẹ́ kọ́ ọmọ yín ó lè yàn. Kó lè yàn. Form 3 model of grammar school. Náà. ní bàbá rẹ léyìí ọpọlọ rẹ ṣe kíní tí ń kàn ìwé tí ń kàn yóò kò ní fẹ́ kéwú mọ́. Allah. عن الباب محجوبين قد منعوا القربا àwọn bàbá wa sì ni wọn ò lówó ju bàbá wọn. Bẹ́ẹ̀ni. àwọn lọ bá ìmáàmù wa ní kílò kan náà sọfíìwì nígbàyè Nígbà yìí. nílé tí wọn ti bí ìyá tiẹ̀ wọ sọfíìwì. تشاغل بالدنيا أناس فأصبحوا bàbá ìyá rẹ ní bẹ́ẹ̀ lè mọ́mú ìjọ náà lọ Bẹ́ẹ̀ni. bàbá náà kọlà méje báyìí. عن الباب محجوبين قد منعوا القربا bọ́ọ̀ bá mọ̀ bí ta ti fẹ́ ìyá tiẹ̀ nù. Bẹ́ẹ̀ni. تشاغل بالدنيا Bàbá nígbà yìí. bẹ́ẹ̀ ni. أناس فأصبحوا dáàdì wa lọ yọ bá ìmáàmù gbàyè Náà. àwọn lọ bá lẹ́yìn pé wọ́n bá ń bẹ ọ̀rẹ́ yín
ó ní kí mú yìí mọ́ kàwé mọ́. عن الباب محجوبين قد منعوا القربى. ìmáàmù gbàyè jọ́nà náà bá kẹ́ wọn. Àmín. wọn ò kírun nígbà yìí mọ̀lú tí wọ́n ti kí. Allah. wọ́n bá wọlé lásùbà bàbá ní kí ló wá ṣe. Kí lẹ wá ṣe? ẹ wá lásìkò yìí. sọ́dọ̀ mú ìtìmọ̀sọ́ náà wá bọ́ fún wọ́n ti mọ̀. Allah. bàbá àgbà tó bí a kí ló fi pamọ́ ó ti yí hàn. Ti yan. عن الباب محجوبين قد منعوا القربى. aláàjì ti sá lọ. Allah. wọ́n ti rí pé àbá wọn ti gbá gbígbà lọ. Allah. ìbànú ẹ pé yára wa rabi náà ń dà náà ṣubú náà ń dìde. هم قطع الدنيا. ní gbọ́ ìwọ náà lọ dúró yìí dámọ́jẹ̀mú pé ẹ̀jẹ̀ torí pé àwa lè lọ tán ẹni yóò kéwú Allah. àfáàní ń wò lójú rẹ̀ yìí. Allah. هم قطع الدنيا بخوف وعيدهم وذكرهم للموت أورثهم كربا. ntọ́jú fẹ́ràn ìmáàmù síbúlí ìmáàmù mùsùlùmí fàlàáfíà tòní. Tòní. gbà tí mo dé ààyè Tí yìí bàbá dá yìí. bàbá wa ní kí wọ́n pè mí wá àmọ́ tí o bá lè wá èrò pọ̀ ẹni ń bọ̀ àbá Allah. mo wá lọ àga kan bẹ lójú wíńdò wọn báyìí Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ náà máa jòkó náà bá dìde wùyàn wọ́n ní bí 40 ọdún sẹ́yìn ìsáàbì kan jáde kí wọ́n bí ọmọ kan ní Ọ̀fà Ní Ọ̀fà. yóò sì ṣe àáfà àwọn olówó tí o bá gbọ́ràn ara rẹ ni wọ́n ti parun. Wọ́n ti parun. وأهل التقى لله تسري قلوبهم. mọ̀dé tí mo fi ń dúró pópó lọ́ọ̀dẹ̀ wọn ni o Lọ́dẹ̀ wọn ni o. lọ́ọ̀dẹ̀ wọn gangan Bẹ́ẹ̀ ń ni. sọ lónìí. إلى غاية نالوا tí n bá lọ yídì tí n fi gbọ́dọ̀ máa dúró ní pópó. بها المشرب العذبا. wọ́n nígbà tí wọ́n ànáǹsì rẹ̀ Náà. mo tún wá tún béèrè wọ́n ló ń lóde Bẹ́ẹ̀ni. wọ́n á ní kí n sọ pé èmi gbà fún ọ Allah. torí ìníta ko tí mo rí. Allah. تحلوا بنور العلم. yídì tí ó wà tí kọ̀kọ́ kí Tí bàbá ó kọ́ kí. bàbá sì kókó tí wàá jókòó dèmí ń ta. Wọ́n jókòó ní bàbá ń ta. في روضة التقى. mo wá bọ́ lẹ́nu ọkọ̀ Náà. gbà tí mo kí wọn tán ní ẹ tó wá lọ yídì láti lọ kírun Allah. bẹ́ẹ̀ sọ wá ń jòkó èmi náà wá ń bọ́lẹ̀ so ìgbà tí a ń lọ tán mo wá sọ di súnà pé òun mọ̀ bọ́lẹ̀ mẹ́ kí àwọn ọmọ wọn ni. Allah. بها أنفس الأبرار قد ملئت حبا. ọlọ́run bá kẹ́ gbogbo wọn. آمين. bí tí mo ti lọ wọ́n dá wa lájọ ni Bẹ́ẹ̀ni. wọ́n dá wa lájọ fún Islam Fún Islam. ẹja dẹ̀ wọ̀nyí lájọ Allah. Islam kó má bàa dahoro. Wọ́n da oró. تشاغل بالدنيا ọ̀rọ̀ tí n bá bọ̀ أناس فأصبحوا bó lọ wí. عن الباب محجوبين قد منعوا القربى. kí wàá tún ni. هم قطع الدنيا بخوف وعيدهم. ìyá àgbàsọ́ládòye kí ló dé tẹ ẹ pẹ́ lọ́dọ̀ bàbá Lọ́dọ̀ bàbá bàbá. kí ló dé tẹ ẹ pé gbogbo nǹkan mo fún ọ ní rísúà. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ mo fẹ́ sọ lónìí ẹ̀yin ọ̀dọ́ Ọ̀dọ́. lọ́kùnrin Lọ́kùnrin. ọ̀dọ́ lóbìnrin Lóbìnrin. ntọ́lọ̀ ní ẹ má ṣe lẹ́ ń ṣe o. Lẹ́ńsẹ̀ o. àlìfò sí wàlí fasad Allah. ìwà àbàjẹ́ Náà. ìwà àbàjẹ́ Ìwà àbàjẹ́. ìwà ìrun nǹkan ìrun ká pa nǹkan run ìwà kẹ́pa ìyọ́nú ọlọ́run kẹ́ parun Ìwà arúgún. àrùngún lẹ́wù ó lẹ́wù ló gba ayé kan lónìí. Gbogbo ayé kan. فلا والله ما في العيش خير wala dunya. ولا الدنيا إذا ذهب الحياء. alifuhushu Náà. ìwà àbàjẹ́ Ìwà bàjẹ́ yìí. wal fahsha'u
ma azuma kubuhu min al-aqwali wal af'ali wal ahwali. Allah. wọ́n ti ń pè ní wà àbàjẹ́. tó ń pè bẹ́ẹ̀. òní tó ṣe pé ìbàjẹ́ rẹ̀ ga yányán nínú ọ̀rọ̀ sísọ nínú iṣẹ́ ṣíṣe àti nínú òṣèṣí. náà. tá a fẹ́ tú lálẹ́ inú. ìwé wà lọ́tọ̀ ni o ìranù ń bẹ lọ́tọ̀. ń bẹ lọ́tọ̀. ìwé wo lẹ kà gbogbo tó jókòó yìí ló kàwé. bẹ́ẹ̀ni. ètí International University ló wà Kwasu ló wà. ìwé wo gan lẹ́ ń kà tó mú orí ibú mọ̀ báyìí. àbí. kò mọ̀ wá yé mi. àbí. فلا والله ما في العيش خير. ẹ wo ọmọléèwé mi lóbìnrin. láì sí pé òun fẹ́ ọ̀fẹ́ mi. náà. ó sì gbọ́dọ̀ ọkùnrin tó parí. ọ̀dọ̀ ọkùnrin ló gbé couples life. náà. tí ó máa dáná. bẹ́ẹ̀ni. wọ́n sì ń háyọ̀ ọ̀nà ara wọn. bẹ́ẹ̀ni. tí wọ́n bá wá parí èyàn lọ gábàsì èyàn mọ́. bẹ́ẹ̀ni. wọ́n ṣẹ̀ wá ní à ń wọkọ̀. wọ́n ṣẹ̀ wá ní à ń wá. ìyàwó. ẹ̀sọ̀ ìbàjẹ́ wo ló tó yùn. àbí. san pé òfin sanwó lé yóò máa wọ́dọ̀ ọkùnrin tí ó máa gbé. wàlá dúnìyà. mo sọ̀rọ̀ kan fún ọ lọ́sàn-án yìí nígbà tí ẹ pè mí ní ODU. náà. mo ní tí ò yé ni pé mo sì yóò padà fẹ́ gọ́fúnọ̀. bẹ́ẹ̀ni. àmọ́ ìyàwó kù ọ̀la wọ́n wà tààrí rẹ̀ sí ẹni tó fẹ́ fẹ́ ni wo bí tó ti sí abẹ́ kàkàkà. ìrìn àjò rẹ̀ chẹ́ẹ̀kì ẹ̀. ìrìn àjò àná rẹ̀ ni. ìrìn àjò àná rẹ̀ ni. bàbá mo fẹ́ kẹ́ àgírí pẹ̀lú mi lónìí. báyìí ṣe lè wò ó fẹ́ràn obìnrin tó èsì ní aburú náà fi kú ọlọ́kàn rẹ̀. ولا الدنيا إذا ذهب الحياء. èsì ni. ẹ jẹ́ mú díẹ̀ wá. ẹ tó pa Usman. tó pa Hamza. Sidi Hamza. tó gún ní ọkọ̀ lójú ogun. tó gún lọ́kọ̀. ó padà gba Islam. ó gba Islam. ó wá gba Islam. Ànábì wa ní dákun èmi rẹ ti dọmọ ìyá má dùn bí títí máa rí ọ. ìfẹ́ máa rí ọmọ. torí ní tó ti ṣe ń ti pọ̀ jù ọkàn kó mi nífàní. ìwọ lọ pa Sidi Hamza ó wá gba Islam ọlọ́sìn tí náà ti forí jìn àmọ́ bí ṣe ń wọ inú máa bí mi. kí lẹ̀ ń bá ká kò sí ẹni tí yóò fẹ́ yín tí wọ́n play pass yín fún bí ò bá lè para rẹ̀ yóò kàkà sórí ni. ولا الدنيا إذا ذهب الحياء. ẹ̀yin ọkùnrin sẹ́ gbọ́dọ̀dọ̀. wọ́n gbọ́. kéèyàn ó kàn gbọ́ lásán ó gbọ́ báyìí pé ìyàwó òun báyé jẹ́ pẹ̀lú ẹ̀rí tó ní agbára ó sì máa gbọ̀n ká tó wí ní tó fojú rí tó sí ara lẹ̀ nígbà tí wọ́n bá bú awọ lára màálù tó bọ́ ara kalẹ̀ oho wọ́n wá yá wọ́n gbé sórí atẹ́gùn ọkùnrin wa ń wò wọ́n mọ sáìsì ẹ̀ wọ́n mọ bó ṣe rí ó wá dọjọ́ ìyàwó ó wá wọ òfì ó gẹ́gẹ́lẹ̀ kó fẹ́ kẹ́ mọ́ wọ́sọ lójú agbo. bẹ́ẹ̀ni. يعيش المرء. ẹ gbọ́n tí mo sọ. kó fẹ́ kẹ́ mọ́ ṣe kí ni. kó má wọ́sọ lójú agbo. sáré bí wọ́n ṣe rí nínú àwòrán o kó lọ bẹ́ẹ̀ kí wọ́n lè rí i pé wèrè pọ́nbélé ni. torí aṣọ tẹ̀yìn ń wò ó kan ti rí tó ju aṣọ lọ. káàbọ̀ jèrè. يعيش المرء. n tó fà á tẹ́ ti fi ń ṣe aburú yìí. ẹ ronú kó lè dáa fún yín. nǹkan mẹ́ta ní ń fà á. ẹ gbọ́ alihirisu ojú kòkòrò a máa fà á. wàtúlù lè amẹ̀l. kérò ń gbà ẹ̀dá kó ṣe kí ni. kó gùn ju bó ti yẹ lọ.
student ní Náà. wọn ò lè bú ọ̀pọ̀ tí ìkọ́lé Àbí. wọn ò lè bú ọ̀pọ̀ ọ̀rá mọ́tò Àbí. èébù rẹ̀ nípa ọ̀mọ̀wé Bẹ́ẹ̀ni. àwọn ò lè bú ọ̀pọ̀ ọ̀lásọ tó pọ̀ Bẹ́ẹ̀ni. wọ́n bá tọ́ nílò ń fọ́ lọ́ ń sá Lọ ń sá. ọ̀ padà ra tó jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. wọn ò lè bú ọ̀pọ̀ àtọ́lé bàbá rẹ̀ òtò Kó tó. ìwé náà lè bú ọ sípò ọ̀mà Bẹ́ẹ̀ni. wọ́n sì lè bú ọ sípò ìwọ kíláàsì ẹ̀ wá ń sá fún pé kàn wá kí mi kan ní fóòmù ńlá bíi ta lọ́ọ́ fi jọ Allah. torí fóòmù tó fẹ́ rà wọ́n ti yá ọ̀yàkuyà Tó bá gbalẹ̀ owó ọ̀dà ni ó kọ́ máa wá. owó ọ̀dà lẹ́ẹ̀ máa wá torí pé ẹ fẹ́ ra fóònù wọ́n ti gbé egun bíi tí ó kọjá kádàrá yín wọ́n ti lò yín ọmọ pé wọ́n ti lò ọ́ ni ọ̀ lè dáwọ́ lé nǹkan kó yọrí Bẹ́ẹ̀ni. torí gbogbo àwọn tí ń sìn lé ọ lórí o wọ́n ti dà níyàn kí wọ́n tó jáde. Bẹ́ẹ̀ni. Yóò tún wá kó bẹ́ẹ̀ ni ó bá padà fẹ́. ayé iṣẹ́ náà máa burú lọ ni. mastahaya bi khairin. ìfarabalẹ̀ lálẹ́ yìí o. Náà. àfa ò wá dákẹ́ lórí ẹ̀. ó ní ìwà àbàjẹ́ yìí. Ìwà bàjẹ́ yìí. fil akwal. Náà. yóò máa wáyé níbi ọ̀rọ̀ sísọ minal akwal. Náà. àwọn ọ̀rọ̀ wà àbàjẹ́ kún ayé lónìí. Okun ayé. tí ń bòde láìnú ẹ̀yin ọkùnrin. Ọkùnrin. ọ̀rọ̀ ẹnu yín ò dáa mọ́. Kò dáa pa. ìròyìn tí ń fún wa nípa àwọn tí ń lọ da orí ibú wọn sórí atẹ́gùn. Náà. inú ń bí sánmọ̀ o. Bẹ́ẹ̀ni o. sẹ́ni sánmọ̀ tẹ́ gbé sí o. Náà. ibẹ̀ nìkẹ́ ọlọ́run ti ń sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ni. dédé tẹ́ ta fúláàgì rẹ̀ sójú sánmọ̀ o. Náà. bẹ́ẹ̀ bá lọ ká kú o ibi ni yóò mọ̀ sọ̀kalẹ̀. Allah. Sánmà ti rẹ̀ ró. ويبقى العود ما بقي اللحاء. afọlá olùbàtà Náà. ọ̀nà gbólóhùn tẹ́ ń sọ Tẹ́ ń sọ. gbólóhùn tọ́mọbìnrin ń sọ lónìí Tẹ́ ń sọ. ọ̀rọ̀ sọkúsọ ẹnu wọn ló parí sí jù. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ sọkúsọ Ọ̀rọ̀ sọkúsọ. tẹ́ ń sọ Náà. gbogbo tọkùnrin máa ń ṣeun ẹ̀ tí ẹ̀ dápè mọ́ ẹ̀ ń sọ gangan Ẹ ń sọ gangan. bí ọmọ tí ò ní ìránṣẹ́ máa sọ. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tó lè fa etí yà Ó lè fetí ya. lẹ́ ń sọ Ah. bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀dọ́kùnrin Náà. sáwọn tó ṣe aburú wọn kéré sí yàn tó gbé sórí atẹ́gùn. Wọ́n kéré sí ya. ṣàkíyù ń bẹ àsìkò ń bẹ Bẹ́ẹ̀ni. olórí ibú ń bẹ olórí ibú jù ń bẹ. Ọ̀gá nínú olórí ibú. ìwọ náà tọ wò tọ bú ẹ̀rìn ọ̀pìn bí ìyà Bẹ́ẹ̀ni. ha kọ́ ọ̀pìn ìyà Àti wọ́n tọ́ sí ààrẹ sórí fóònù rẹ. ìwọ tọ tó sí ààrẹ ọ̀ sí àyà. Ọ̀rẹ́ pọ́n ti kó bọ́ báyìí. àṣẹ ìpọ̀tẹ́ sí ààrẹ Àṣẹ pọ̀. ẹ̀ẹ́rà sí àníbi ìyà. فلا والله ما في العيش خير. bàbá ẹ̀ máa ń tiẹ̀ ń sí àní Bẹ́ẹ̀ni. àwọn tiẹ̀ ń súnmọ́ra wọn ní òhò Bàbá ṣe ń gbọ́nù. wọn lọ dùn ní ẹ. ولا الدنيا إذا ذهب الحياء. ẹni bá yóò bá anábì òní ṣòfò. يعيش المرء ما استحيا بخير. ẹ kọjú sí mi kí lè ń pariwo fún. Àbí. bó ń sọ tí ń bí ọlọ́ọ̀ nínú. Bẹ́ẹ̀ni. ẹ gbọ́dọ̀ kága síbẹ̀ mọ́ látòní lọ o. Tó yẹ ká dorí kodò ká máa. bí a ṣe mú un ń dààmú ọpọlọ mi. Náà. يعيش المرء ما استحيا بخير. wọ́n lọ́mọ èèyàn Ọmọ èèyàn. ẹ gbọ́ Náà. ṣẹ̀gbọ́n dada báyìí Bẹ́ẹ̀ni. mustahya tó bá ti lè tijú Tó tijú. ya'ishu bi khayri yóò máa gbé ayé oríire ni. Allah. kí lẹ̀ ń wò ń bẹ̀ tí ẹ̀yin obìnrin gan kí lẹ̀ ń wò tí ń dùn mọ́ yín. Tí ń dùn mẹ́yìn. kábọ̀ yín ni ẹ̀ ń wò Ó ń. náà ń wò ó. kò sí tẹ́ ẹ wò tí ò sí lára tí. Bẹ́ẹ̀ni. ó yẹ ká máa sunkún ni pé àwa náà fi sẹ̀sí tó báyìí
kí wọ́n protest káàkiri bẹ́ẹ̀ni inú yín wá ń dùn kí wọ́n fi lágbájá hàn wọ́n fojú hàn ilé wọ́n mọ̀ wọ́n mọ̀ yẹ ẹlòmíì tí ń ta kúlíkúlí lówó dé wọ́n mọ̀ yẹ ẹlòmíì tí ń tata gúngún ẹ dákun torí Ọlọ́run wọ́n á tiẹ̀ láyọ̀ sọ́mu olùsí àmọ́ ẹ̀yọ̀. àbí òun náà ń wá nọ́mbà ó fẹ́ darapọ̀ mọ́ wọn. wọ́n ti kírètì ẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo yín ti ń join. ẹ̀ ń join. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. sí Jahannama. ويبقى العود ما بقي اللحاء. gbọ́ mi má fa. wọ́n gbọ́. wal afuali. kéèyàn ó ṣe tó lágbára jù nínú ìwà àbàjẹ́. òun ni tẹ́ ń rẹ́rìn sí lónìí. bẹ́ẹ̀ni. ó ti ga jù. ga jù. n ò rí ìwà àbàjẹ́ tó tó láyé. Allah. àmọ́nà mi dùn lásán yìí. babaláyé wọlé wà ń bẹ̀. wà ń bẹ̀. gbà tí mo wá bọ̀rọ̀ débi kan ọmọkùnrin kan wá ní bàbá á yí padà ó lá change níbi tí ẹ bá a sọ̀rọ̀ dé yìí ẹ lọ́ máa yọ kù lórí fóònù yín ẹ lọ́ máa yọ kẹ́lẹ́ bá a kán tó dà láyé yín. bẹ́ẹ̀ ni o ẹ máa yọ. nísìnyí máa yọ kó tó kù òní wá sí. máa delete tọ̀dọ̀ rẹ nísìnyí. bá a bá yọ ìyá ó jẹ́ ọ́ kí ni ò tó mọ́. ìyá wáyìlá máa ń daribo le fawahishi daribo. máa delete ẹ. ya wáyìlá máa ń tọ́hárà la. wo mi ìwọ tó bá delete tiẹ̀ lónìí. lónìí. àlùbáríkà ó sì máa wọ káàkiri ayé. ya wáyìlá máa ń tọ́hárà le àfààfìyà kùnú. ìwọ dán tí mo sọ yìí wò. dán tí bàbá sọ yìí wò. bí Ọlọ́run wọlá tí mo gbọ́ mo fẹ́ delete tèmi. mo fẹ́ delete ẹ̀. sọ́ni tọ́lọ̀ ti delete láyé rẹ tí ò dá yóò dá padà fún ọ. Allahu. gbogbo wàhálà tó bọ òní ni ó kú o. òní ni ó kú o. kí lẹ ká sórí fóònù. àbí. kí lẹ ká. kí lẹ ká. ẹ wá ń jí wò lóru. àgbá kò bá ọ. àgbá kò lè yùn. Allahu yashahadu wal malaiku fi'lakum. wọ́n lẹ́yìn tẹ́ ń ṣe bẹ́ẹ̀. tẹ́ ń ṣe bẹ́ẹ̀. tẹ́ ń ṣí ààrẹ ká. Ọlọ́run jẹ́rìí sísẹ́ yín. jẹ́rìí sí. mo jẹ́rìí rẹ pé o ti delete ẹ̀. bẹ́ẹ̀ni. mo ti rí ọwọ́ rẹ tó ti delete ẹ̀. torí wọ́n gbọ́rọ̀ ntí ẹ̀. orí ibú ti kú láyé rẹ lónìí nù. wal mu'minu li ahada li wathiqa yasunu. kódà gbogbo obìnrin tó ṣerú ẹ̀ kó lọ mọ́ṣáláṣí kó lọ mọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ni. bẹ́ẹ̀ ni o. Ọlọ́run ti tilẹ̀kùn àánú. ó ti tì í. Allah. irú ọmọ wo ni. ọmọ wo ni. ẹ wá gbé orí ibú sínú Ramadan. àbí. La ilaha illallah. tá ń la lákòóbá. La ilaha illallah. La ilaha illallah. ọmọkùnrin kọ̀ọ̀kan àwọn àǹdàǹtàn ti ṣe jọ èyí tèmi náà ṣe rí nì kálukú wa ń yọ kálukú wa ń yọ ọmọbìnrin yẹn wọn ò ní lè rìn láyé mọ́ bẹ́ẹ̀ni torí kí ni àṣírí wọn ti tú déwájú Ọlọ́run. Allah. ẹ̀yin afábẹ́gbọ́ rẹ̀. ìlànà ta'ud qabla al-awani fahal tura. onítọ̀ báyìí padà. tọ́ padà. ẹ̀yin tẹ́ ń gbé káàkiri. sí àwa àṣìwárí. bẹ́ẹ̀ni. àbí. èyí dẹ̀ wá ń rí yọ̀nù. bẹ́ẹ̀ni. kódà jẹ́ sọ aburú tó wà bẹ́ẹ̀ ni kíni. ẹ ti máa ń wo orú ẹ̀ ojú rẹ̀ ìkàlẹ̀. kíkalẹ̀. ha kọ́. ojú máa ń lọ lédèrú ẹni. sọ ti wórí àbọ̀ wórí ọ̀nìkọ́nà ń forí jì ọ́. ojú yóò ní fọ́mọ́. ojú ò ní. bóra bàkàtì ò àyùnú. tajannab anil fahasha. ọmọ yìí. wàlá asiyama zina. ó dẹ̀ jìnnà sí wà bàjẹ́. ẹ jìnnà sí. ẹ̀yin ọ̀dọ́ ẹ ní naam. naam. ẹ dá mi lóhùn. naam. ẹ̀san òkè. yókè. ẹ̀san.
ẹ sì bẹ̀rù ẹ̀san. ẹ bẹ̀rù ẹ. ẹ ń ya àwòrán obìnrin nígbà tí ẹ̀rọ ló ti yó. ẹ̀san ẹ̀san ó ti mú kólòsì. ẹ̀san àti kí ló máa dákọ̀ fún mi náà lákòókò. تجنب عن الفحشاء ولا سيما الزنا. ẹ dákẹ́. ẹ dákẹ́. Ọlọ́run ní jẹ́ tara wọn náà. àmín o. ẹ máa bá a sunkún ni. bẹ́ẹ̀ ni. mo declare lónìí ẹ tí o bá dìní títí tiẹ̀ yóò kàn nínú yọ. ṣe ń gbọ́ mọ́kò bó òbí rẹ̀ fa. حرام على أي امرئ كان مؤمنا. èèwọ̀ ni. èèwọ̀ ni. bàbá. náà. òhò. òhò. òhò ọmọ èèyàn. ìhòhò ọmọ ènìyàn. ntọ́lọ̀ ní apanagan tá a bá ṣe. bẹ́ẹ̀ ni. tó jẹ́ aláàlí rẹ̀. ó náà tún tilẹ̀kùn. bẹ́ẹ̀ ni. fi nǹkan há wíńdò. bẹ́ẹ̀ ni. faṣọ dí gbogbo omi tó hàn. sọkọ́tì nílẹ̀. sọkọ́tì nílẹ̀. change iná sí búlù. tẹ̀nà búlù. عفوا تعفوا نساؤكم عن محرم وتجنبوا ما لا يليق بمسلم. jìnnà sí tí ò tọ́ fún mùsùlùmí kó ṣe. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ tẹ́ fi rẹ́yìn lálẹ́ yìí. náà. kápẹ́lẹ́ yẹn máa rí ojú Ọlọ́run ni ó ti pọ́n báyìí. Allah. àìrí ojú Ọlọ́run kò jẹ́ pé ń bínú. kò jẹ́ àmọ́. ẹ̀yin student ẹni náà. naam. ẹ dá mi lóhùn. naam. Ọlọ́run jẹ́ jèrè. àmín. ẹ lọ gbọ́ tẹnu mi lálẹ́. ẹ lọ gbọ́ tẹnu bàbá o. tó o bá gbọ́ ọ padà wá bí wàá sọ pé a sọ fún ọ. bẹ́ẹ̀ ni pẹ̀lú tójú rẹ̀ ó padà rí lẹ́yìn ẹ̀. sọlọ́pàá ní mú ẹ ti ń pariwo ẹ tọ́lọ̀ bá mú kò lè bọ́ ń bẹ̀. kò lè bọ́ ń bẹ̀ o. mi ò mẹ́ni tó bí wọn. bẹ́ẹ̀ ni. ẹ káyì. náà. èrè ń pa yín láì wo. àbí. ẹ mọ̀ pẹ̀lú tí wọ́n ti ṣerú rẹ á sì kí máa sá lọ ni. kí máa sá lọ ni. ẹ̀yin òmègún tó wà ń bẹ̀. wọn ò mọ̀. wọ́n tún wá ní kíni. kíni. máa kí n tán ké. inna zina daynu fa in aqradtahu. ìwọ tó kúnnù sí ná. tó kúndùn ẹ̀. wọ́n ní gbèsè ní tó bá yá. gbèsè ni o. tó yá. kana al-wafa min ahli baytika fa'lami. sọgbọ́ náà. gbogbo ara lè rẹ̀ ní òsè gbèsè rẹ̀. ní ó san gbèsè ẹ̀. kọ́lọ́mà. kọ́lọ́mà o. man yazni yuzna bi wala bijidari. tí o bá rí ṣe fún ọ padà. wọn ò rí san padà. wọ́n bá àgànná lè rẹ̀ lò pọ̀. bẹ́ẹ̀ ni o. ẹnìkan kan mutí ní ó tọ̀ yóò kàn fi nu àgànná ni. àgànná ó jẹ́ ń bí ìyá rẹ̀. àgànná rẹ̀ jẹ́ ń bí ìyá rẹ̀ nù. bẹ́ẹ̀ ni. in kunta ya hadha labiban fafhami. olùtọ̀ bá jẹ́ nítorí rẹ pé náà. gbọ́dọ̀ wáyé lálẹ́. gbọ́ yé lálẹ́ yìí. ẹ dákun náà. ẹni kí ni jàmọ́. kíni. ẹ̀yin obìnrin kí ni yá yín lórí láti wò. àbí. ẹ tiẹ̀ lè wò ó ṣe bẹ́ẹ̀ ń wo tàwọn òyìnbó. àbí. èyí ń kórìí fóònù yín bá kán. èyí tẹ̀ rìkọ́ọ̀lù síbẹ̀ nù. náà. bẹ́ẹ̀ bá ti rọ́kùnrin ń tẹ̀ fi mẹditéètì nù. bẹ́ẹ̀ ni. ẹ ti ra kùmọ̀ sẹ́gbẹ̀ẹ́. ebi ń ṣàìsùn. ìyá rẹ̀ ò lè jẹ́ yín. bẹ́ẹ̀ ni. èyí tẹ̀ ṣe lọ́dọ̀ mi èèyàn kùmọ̀ ń ṣe fún yín. bẹ́ẹ̀ ni. kùmọ̀ tẹ̀ ń bó gbẹ́. ń wá kùkúmbà kékeré ìyá rò pé ó fẹ́ mú ni. Ọlọ́run mú lọlé. kí ni èsì. tọ́. in kunta ya hadha labiban fafhami. ṣe ẹ̀gbọ́n tó máa yín sọ. in kunta ya hadha labiban fafhami. wọ́n ní kí ni ń jẹ́ wà bàjẹ́. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ẹ gbọ́ kullu ma naha Allah azza wa jalla anhu. náà. gbogbo tọ́lọ̀ ń bá ti ní a máa ṣe ni wà bàjẹ́. ó ní wà bàjẹ́. ojú tẹ́ fi pàdé Ọlọ́run. náà. ẹ wo ohun tẹ́ fi ń wò. ẹ wo tẹ́ fi ń wò. mo jẹ́rìí pé yí padà lálẹ́.
Inshallah. ìwọ tó o bá ti wò ó rí oníkọ́lọ́ forí jì ọ́. Ọlọ́run forí jìn á. a ẹ pọ̀ níbí bó lọ bí jèrè. màá yazini yuzi nabi. kódà bẹ́ẹ̀ ti jẹ́wọ́ lálẹ́ yìí ẹ̀ ní sí àgbákò mọ́. wàlá òbíjì dáre. àmọ́ ẹ sàdéhùn pé dìlítì ẹ̀. Ẹ ṣàdéhùn fún bàbá. ẹ ti dìlítì ẹ̀. Pé kò ní sórí fóònù yín ẹ lálẹ́ ti dì í. Ọlọ́run ti tú ọ lẹ̀. nǹkan táyà hadha labiba fafahami. inú mi ò dùn èmi ò sí láfà mo travel. Bẹ́ẹ̀ni. mo sáà ń wá àti sọ̀rọ̀ ẹ má bàálù jẹ́ wọ́n á dààmú pé só lè jà ní. Só lè ẹ má jà ní. bàálù kọjá mo náà wo tó ní. Wo ni? Kí ẹ náà wá tó sọ pé pé ń báyìí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lomi ń lé lójú mi. Allah. pé ìlú tọ́lọ̀ ń gbé ṣé òbílálà sí Àbí. ìlú tọ́lọ̀ ń gbé àwa sí Tọ́lọ́run gbé bàbá Imam àwa wá gbà àwa sí. àkàntì òkè. Bẹ́ẹ̀ni. Muhyiddin of the world. bó o lọ wí jèrè. fala wallahi ma fil aishi khayran. èmi jẹ́ ń pè káàkiri gbogbo ìlú. Bẹ́ẹ̀ni. Ìlú tó bá wòlíì tòní wà. bẹ́ẹ̀ni bó o lọ wí jèrè. wala dunya idha dhahaba al-haya'u. ẹ mọ̀ kí bá a ti ń ké Kùránì Náà. tá à ń ṣe wá sí Tá à ń ṣe. sámà ní ń lọ Bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ti gbórí ibú síbẹ̀ Allah. ìyẹn ti takùn ní ìlú kò jẹ́ ó kọjá. òun ti ń ké mi láàánú Bẹ́ẹ̀ni. ẹ wo àdúrà tá à ń ṣe níbi lójoojúmọ́ ni ìlú tí a bá ti lè ṣe aburú ọlọ́run ó sì ní sánmà bẹ̀ ni Allah. kò ní jádùá ogókè mọ́ ni. Allah. èyí lẹ wá rí yọ Àbí. ọlọ́run foríjì gbogbo wa. Amina. lẹ́lẹ́kẹta Lẹ́kẹta. má pretend o Náà. tọ́ ọ bá ti wò ó rí oníkọ́lọ́ foríjì ọ Ọlọ́run forí jìn á. ìwọ náà wò ni. Rárá o. فلا والله ما في العيش خير. ẹ ti máa wo orú ẹ ibi ẹsẹ̀ mi ti máa wò ó Bẹ́ẹ̀ni. ní Kánò ó wá gbé sọ́sùn nígbà tí mo rí Gbé sọ́sùn. gbé sọ́sùn wàlá dùnìyà. ولا الدنيا إذا ذهب الحياء. jama Náà. wakila wọn ni kullu khaslatin qabihatin Náà. min al-aqwal wal af'al wal ahwal. Allah. ó ní gbogbo òṣèṣì burúkú Náà. n ta sọ pé ká má ṣe mọ́ lálẹ́ gbogbo òṣèṣì burúkú ẹni bíi kíni Bíi kíni. igi màlánì àti ẹgbẹ́ síwájú skul yìí ó ti gbà bọ̀dẹ̀ Bẹ́ẹ̀ni. ibẹ̀ dẹ́ ń kí ọmọ lójú ọ̀sán dẹ́ ń lọ́mọ ọkùnrin fẹ́ kí ọ ó wá gbọ́ ọmọ ní bàbá rà dìbà Náà. ó wá gbà ọmọ wọn á fọ́ rìn ọ ìwọ náà wá wà lé lórí lọ́sàn-án Lọ́sàn-án gan gan. ọ jìyà rẹ̀ lóru. má ṣe é mọ́ mò ń ra ọ́lẹ̀ lóko tó rọ́ ti dárìn ìwọ tó ń sọ̀rọ̀ Bẹ́ẹ̀ni. ọ ti ṣerú ẹ rí àmọ́ ló forí jì ọ́ Àmín. ká máa gbọ́ lóbìnrin láyà gbàngbà ta Ní gbangba ta. min al-aqwali wal af'ali wal ahwal àtọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ sọkúsọ tẹ́ ń sọ Tẹ́ ń sọ. ẹnu wo lẹ́ fi pè ọlọ́run tàbí wọ́n fi gbà mọ́. Àbí. Yorùbá ni wọ́n bá a lò pọ̀ Bẹ́ẹ̀ni. ṣé bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. wọ́n súnmọ́ Wọ́n súnmọ́. ẹ wo discipline Bẹ́ẹ̀ni. wọ́n sì lásọ wò gbogbo sẹ́yìn ń dàpẹ́ náà ni Wọ́n sunrun ọmọ. sẹ́yìn dàpẹ́ mọ́ lónìí Bẹ́ẹ̀ni. obìnrin gangan ni ó kọ́ ya ara rẹ̀ fọkùnrin pé wò mí bí mo ṣe rí Wùmí. ayé rẹ̀ bàjẹ́ Allah. báà lórí rẹ̀ burú tó. Àbí. Báwọn lọkùnrin wọ́n ń ta tó. bàbá dùndù kódà ẹlòmíì níjọ́ tí ń lọlé ọkọ Ń lọlé ọkọ. kófẹ̀ kan rìn òhò aṣọ tí wọ́n wọ̀ fún àyà yóò kó ta gbogbo ara yóò wá lọ ọmọ ńlá bígbà tí ẹran bá sí okùn sómọ́ra rẹ̀ kò wá nílé rìn wọ́n máa bá gbé ẹsẹ̀ Bẹ́ẹ̀ni. wọ́n máa tààrí ẹ báyìí níjọ́ ìyàwó tó yẹ kó múra gbẹmugbẹmu kó yá yìí kó dùn wò èwo làkísà Náà. irọ́ ni sẹ́gbọ́n bàbá nígbà tí ń sọ̀rọ̀ irọ́ ni
wọ́n ti kó palliative tán kò sẹ́rù ṣọ́ọ̀bù mọ́. alaysa Allahu ahkama hakimina. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ n tú wálé àhàwálì. àti níbi ìṣesí tọ́lọ̀ ń kọ̀. tó kọ̀. ẹni bíi kíni. bíi kíni. ẹni bíi kíni. bíi kíni. ìṣesí tọ́lọ̀ ń kọ̀. a ti ra aṣọ bàbá. bẹ́ẹ̀ni. aṣọ wọn wà là báyìí. ẹ bá wọ́wọ́ mi kí lẹ́ ń wò. bàbá ni ẹ máa wò. wọ́n wà sá báyìí. wọ́n sá bí ọ̀nà mẹ́ta. bí ọ̀nà mẹ́ta. tó bá débì. tó débì. déédéé bì. bẹ́ẹ̀ni. déédéé bì tó rọ̀ sọ̀mù yín. wọ́n wà là. wọ́n là. so wọ́n wà mú aṣọ tó wà là báyìí. wọ́n la aṣọ náà. tó bá ti wá sí apá báyìí èyí wọ́n fẹ́ sẹ́yìn. yóò fẹ́ sẹ́yìn. wọ́n rí gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni. oge wo lẹ́ ń ṣe. oge wo lóge wèrè. àbí. ìhàlẹ́ pọ̀. sọ́fi ṣe yín ni. ta ni ó fẹ́ yín. ta ló fẹ́ fẹ́ yín. ta ló fẹ́ fẹ́ yín. ta ni ó fẹ́ ọmọ àdánù. àwọn aṣọ kan bẹ tó rán nísìn. àmọ́ tẹ́lọ̀ tó kó dé lu yìí. bẹ́ẹ̀ni. ṣe láti bí ọrùn báyìí wọ́n wà là. wọ́n là. ìyẹn máa fẹ́ báyìí. níbi ẹ̀yìn gangan báyìí. ìyẹn máa fẹ́. so tó bá ti fẹ́ báyìí gbogbo ẹ̀fọ́ tàyà ó bòde. yóò bòde. yóò tún parí yóò tún fẹ́ báyìí. lẹ́yìn ní ti ń fẹ́ o. ní ti ń fẹ́. àwọn sì ní ìka tún wá ń bẹ. wọ́n rán yín báyìí bí kùkú ehoro. dédé bíi ní òde. ní òde. ibi ìsíbi òun ó pọn yanyanyan. bẹ́ẹ̀ni. wọ́n sùn wálẹ̀. wọ́n sùn wálẹ̀. gbogbo okùn wọ́n ti fa. bẹ́ẹ̀ni. fàǹtọ́jẹ̀. ẹ̀yìn ó ṣe pẹ́. àtẹnifoníkùn náà. wọ́n bá ṣe báwọn. wọ́n á máa wá ọ̀kadà tó gàrè báyìí. tó gàrè. èyí máa tẹ bírèkì. ẹ wálé kú sójú títì. àyàtọ̀ fi ń gbọ́dọ̀ kadà wèrè tí mò ń ní tiẹ̀. bẹ́ẹ̀ni. ẹni tí olóbìnrin lé tó ti mú gbóyó tí rẹ nífẹ̀ẹ́. àbí gìrì ti mú. àṣé n tó da irú ni àìnítìjú ni. àìnítìjú ni. ìtìjú ti kúrò láàrin wa. mọ̀ tún bọ̀. nahanu nadi'ul ilaha fi kulli karibin thumma nansahu inda kashfil kurubi. كيف نرجو إجابة لدعاء قد سددنا طريقها بذنوب. جماعة داملو نعم. والفساد يدم كل فساد في عارض. الله. wọ́n tẹ́ ń pè ní wàá bàjẹ́. ẹ̀dá kẹ́kọ̀ọ́ ojú sí mi. Oníbàjẹ́ tó bá wo orí ilẹ̀ kan. Orí ilẹ̀ Ọ̀fà ti ṣe bàjẹ́ ń bẹ̀. ẹ ti ṣe ń bẹ̀ o. àti ibi tẹ́ ẹ ti ń ṣe. tẹ́ ẹ ti ń ṣe. wọn ò wá ní balẹ̀ ibì kan jẹ́ kàlùbáríkà mọ́ sálọ. Allah. ẹ̀jẹ̀ asọ̀fọ́lọ̀ nǹkan mọ́ jẹ́lu yóò tú ni. àmín. ẹ ṣe àmì dáadáa. kayfa narju. a ó máa lé àbí kí ìbàjẹ́ wọ owó kan. kó wọ owó kan. ẹni bò látú yín o. náà. ẹ̀ ń tẹ̀ ń gbé ẹ̀bùn fún àti ń jó ní òhò. ìbàjẹ́ ti wọ owó yín o. ó ti wọ̀ o. bí o ṣe nípa rẹ mọ́kù sọ́wọ́ Ọlọ́run. Allah. àyùn lẹ́ ń lé fún lẹ́bùn. ọmọ tó wá Kùránì ẹ̀ dá sí yẹn. ẹ̀ dá sí yẹn. ẹ wá lọ́mọ tó lè jó ní òhò tó lè wọ kí ó tó lè wọ ní tí wọ́n fi mú àyà nìkan ẹ wá ń táàkà ẹ ń gbọ́kọ̀ kalẹ̀ ẹ ń gbé kalẹ̀. ẹ dákun ẹ wá lára ayé ò ní sí èrè ibi ẹ náwó sínú. sẹbẹ lọ́n kẹbírú wọn. kẹbírú wọn. ìwà ọmọ olùwà ń bá sọ̀rọ̀ kí n bọ́ bá sọ̀. bó o lọ wí. kayfa narju ijabata lidu'a'i. ìbàjẹ́ wọ owó lónìí. ó wọ owó. tẹ́ bá ti di tiẹ̀ gbọ́kọ̀ dúdú lọ ní kámpọ́ọ̀sì yìí. bẹ́ẹ̀ ni. wọ́n lọ kó yín nù. bẹ́ẹ̀ ni. wọ́n wá kó yín. yóò tún máa bínú pé wọ́n jáun lẹ̀. kì í wá ṣe skul kan lẹ̀. náà. àmọ́ ní ẹ dákọ̀ gbogbo institution tó wà nílẹ̀ lónìí ẹ ti sọ di bambutu. bẹ́ẹ̀ ni. tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ́nu skul mi báyìí
ẹni mọ̀ pé Nàìjíríà lẹ́wà ẹ máa ara wọn ọkọ̀ tinku iná fi ń ja ẹ sáàrin títì tẹ́ ẹ̀ lójúmọ́ tẹ́ ẹ̀ lápá mọ́ tí wọ́n ti kún yín. bàbá pa mí nù yín ẹ máa wọṣọ dúdú sẹ́yìn gbọ́ràn sẹ́yìn gbọ́ràn. abẹ́ẹ̀rí ńgbà tán wá ń gbé. èyí tí ẹ pa táwọn tí ẹ ń sunkún káàkiri ń jò ní ṣèbẹ́ fún ẹ̀ pàdíyà ń bẹ ní kó wá sàríyá tí a fi tán kúrò lọ́fà sàríyá ni ẹni kó wá sí ńlẹ̀ tí a wá bókù rẹ lórí àtàn tí a ṣe báṣabàṣa. ẹ máa fara yín létí. wọn ò lè gbọ́ wọn ní ò lè kan àwọn ni òwe sì ní ń pa yóò kàn ọ́ báwọn. yóò kàn ọ́ o. tó lè múra yín lọ ni. èèyàn fóònù yín alálejò bá àwọn ọmọ tó san mẹ́rin fúnra rẹ̀ sí karùn-ún àwọn ọmọ tó san sáyìn san ẹ̀yin san báyìí bó lẹ san sí. o lè yàn márùn náà wà àwa méje náà lè lọ ẹ̀ǹso. ẹ̀ǹso kó lè kún ẹran yín ó lè kún sàsùn. tọ́ba ní ẹjọ́ mọ̀ kankanlẹ̀ ẹ̀wọ̀n ò rápá rẹ̀ mọ́ bolo lọ tí ẹ fi gbé. bẹ́ẹ̀ni. ẹni wá fà ń wófò wọn dá mi lóun mọ́ lálẹ́. àṣọ yẹ kẹ́lẹ́ ronú pé kí mo wá ṣe lọ́fà. bẹ́ẹ̀ mi ṣe wà nìyẹn. bẹ́ẹ̀ni. tí ì bá ṣègbà tí ń ṣe wá sí tí mo jáde lé kéyányán ilé wa nìkan ni mo máa ń lọ rí. bẹ́ẹ̀ni. mo sì mọ Central Mosque pé gbọ́ọ̀rọ̀ là á mọ̀ ọ́ lọ èmi ò mọ bí wá. gbà tó wá yá àlùbáríkà ó búrẹ́kẹ̀ mo là wá mọ̀ lónìí. kò sí. èmi náà ń bá ká ó sì mọ mi láàdì sí i kẹ́tọ́ mi lè báyìí pé wọ́n ní ìsìn ni mo yà lọ́wọ́ àsì ni njoko ń lè mi ni. bẹ́ẹ̀ni. ìwé lẹ wá kà ẹ̀ kàwé fóònù lẹ́ ń dì ká bí aláfiṣe. bẹ́ẹ̀ni. ẹ̀yin ọkùnrin student ti ń lọ ilé ọtí àwọn apàtẹ́bù rẹ̀. wọ́n náà fẹ́ sọjọ́ bí ilé ọtí náà ti lọ sí. wọ́n tu ọkọ̀ jọ. ní tu ọkọ̀ jọ wọ́n ń tu ọtí títì. alẹ́ ọjọ́ ìbílẹ̀ lómìnira tún kú níbi ayọ̀. bẹ́ẹ̀ni. ṣé ẹ̀ máa para yín pẹ̀lú ayọ̀ òfò. wọ́n para wọn. ìwà àbàjẹ́ là ń tú lálẹ́. bẹ́ẹ̀ni. àmọ́ ẹ ti jẹ́jẹ́ pé ẹ dìlítì ẹ̀ ẹ sì ní débẹ̀ mọ́ àbẹ́ tún ṣe wà bàjẹ́ mọ́ ẹ ní ṣe mọ́ ẹ ti ẹ̀jẹ̀ lọ́mọ pé serious. ẹjọ́ mọ̀. mo bí lọ́rọ̀ kan nírọ̀lẹ́ ẹ̀ lè dáhùn bàbá yẹn ní kí n mo bí yẹn. kí ni bàbá bí yẹn. iṣẹ́ tẹ́ fi wé yìí ṣe dà. ó ń dà. àbí. ìwé tẹ́lẹ̀ ń kà yìí. tẹ́ ń kà yìí. bó lẹ ti fẹ́ ṣiṣẹ́. bó lẹ ti fi ṣiṣẹ́. nínú tó jáde tí ò ríṣẹ́ nọ́mbà kílẹ̀ wà. nọ́mbà kílẹ̀ wà. ní Nàìjíríà yìí. náà kí ló fa yọ. àfi kẹ́lẹ́ máa bẹ lọ́hùn. iṣẹ́ ìwé nìkan ló le jù láti fi jẹun. bẹ́ẹ̀ni. tó o bá ń kọ́ carpentry tó ń kọ́ bí ẹ ṣe ń kankan ọmọ sẹ́lọ̀ tí mo rówó ọkọ mi bá ń tún ẹsẹ̀ àga yìí ṣe ọmọ rówó díẹ̀díẹ̀ ọkọ mi kìíní mi bá ń gbà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀wó kódà bọ́ ọjọ́ mọ kéwú ọ ti máa rówó ẹ bá ké yà sí ẹ̀yin mẹ́ta ẹ gbàdí olójú kan ẹ máa pín ẹ máa jẹyìn. ẹ bá hàn tú. bẹ́ẹ̀ni. wọ́n máa kó yín lọ bí ìsáwákà bẹ́ẹ̀ni ìsáwówó yàmù ìyá rufat bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì pa gélé yín lọ́wọ́ yẹn lẹ́yìn ọmọ kéwòn náà fi ń ra fìlà bẹ́ẹ̀ni ó ń dán torí ẹ̀ ń rówó díẹ̀díẹ̀ sẹ́yìn máa ń sè ń bó gbowó. àbí. bẹ́ẹ̀ bá ń rẹ́lé kékeré náà ló ti máa ríṣẹ́ bá a dibi tó yin rìn ẹ̀ san 25 ẹ̀ á fún ọ pàpàpà adán orówó nù. bẹ́ẹ̀ bá ka tí ń dojú àmì bóde fẹ́ na sàtífíkẹ́ẹ̀tì sí ẹ dá mi lóhùn ẹ ti ń kọ́ tẹ́lọ́rìn bí o bá ránṣọ gidi yóò rán ètò ya ìwọ títí ẹ fún tẹ́lẹ̀ tọ́gun gita bẹ̀rẹ̀ yọ lẹ́ẹ̀lẹ́ ọ̀sán lọ di yóò sì rówó díẹ̀díẹ̀ èyí ń kọjá àtọ̀gá ọmọ sẹ́ni ò máa jẹ̀yìn o. ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ wá wo bẹ́ẹ̀ ṣe wá pọ̀ tó yìí ẹ wò ẹ́ tẹ́ ẹ pọ̀ kìnnì kan
ẹ wà máa wọ́yún ìjọba tí ẹ dálé ìwé lẹ̀ ṣé ẹ dálé sẹ́tà tí mo ṣiṣẹ́ kalẹ̀. Wọ́n dálẹ̀ o. Wọ́n mọ̀ gbọ́ Yorùbá. Wọ́n gbọ́ gan. School ń pọ̀ sí i. Ń pọ̀ sí i. Ilé sásì ń dínkù. Ń dínkù. Wọ́n mọ̀ dá mi ló mọ̀. Wọ́n ń gbọ́. School ń ṣe kíni. Ń pọ̀ sí i. Ilé iṣẹ́ wa ń ṣe kíni. Ń dínkù. Gbà tó wá yá technology wa dé nísìn. Ó dé báyìí. Iṣẹ́ tẹ̀yàn mẹ́wàá ó ṣe níjọ́ machine kan ní ọmọ ṣe nísìn. Bẹ́ẹ̀ni. Àwọn àdùn trench yìí wọ́n ń da yín dúró. Ṣé bẹ́ẹ̀ kọ́ ni ni? Bẹ́ẹ̀ni. Bóyá Nàìjíríà wa ń lọ. Bọ́lá ń lọ. Ṣùgbọ́n ká máa ṣeré. Kóòbà tó ṣiṣẹ́ mọ́ báńkì. Kọ̀mpútà ní ṣe gbẹ nísìn. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan ọ́fíìsì kan ó lè ṣe òṣìṣẹ́ kan péré wọn ò ní bẹ. Ẹ̀yin yòókù lẹ́yìn ọ̀dẹ tó wà ń ta ẹ̀ lérè yẹn. Ẹ lè rí yẹn o. Ìjọ ní báńkì ń kún tẹ́ mọ̀ wọ́nyún wọn jẹ́ ìfẹ́kẹ́ wọ́nyún mọ́. Gbogbo nǹkan ti computerize yẹ. Sótà àbí òtán. Kẹ́tùmọ̀ bá wá báńkì wọ́n tún ní máa sanwó lórí fóònù. Kẹ́tùmọ̀ gbowó kò tán. Ta ló wà á kọ chẹ́ẹ̀kì fún? Mo ti kọ chẹ́ẹ̀kì káyìn ní sọ́nà ló mọ iye ọdún rẹ̀. Ta ni ó wà á kà? Àbí. Bàbá ṣe rí chẹ́ẹ̀kì yín mọ̀ ni. Mo ní kó tèmi sí mọ̀. Bọ́lá ń lọ báyìí. Kí ló ń ṣe banking and finance kí ló báńkì. Kí ni wọ́n ṣe ń tiẹ̀ great market great o kí ló market kálukú lẹ́nu tí fi market nǹkan rẹ̀ nísìn ta lè ní dùn tó bá market ọjà rẹ̀. Àbí. Wọ́n máa dá mi ló mọ̀. Náà. Tẹ́ ẹ bá ń lọ ṣé fi débi tí Nàìjíríà parí sí ẹ lọ́wọ́ iye báńkì tẹ́ ti pa. Náà. Wọ́n ti nì torí pé banking system lónìí aburú ti bá gbogbo nǹkan orí fóònù láti ń ṣe. Bẹ́ẹ̀ni. Orí fóònù láti ń ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni. Tó wọn ò nídìí òṣìṣẹ́ mọ́. Allah. Wọn àmọ́ dá mọ́. One down. Ara yín tutù. Rárá. Ẹ yá amúra. Ẹ múra. Kájí bẹ̀ lọ́hùn ó pọ̀ nínú kékeré tí wọ́n fẹ́ gbà kọ́lọ́njì ọ wà nínú wọn. Kọ́lọ́njì ọ wà ń bẹ̀. Kò mọ̀ tún sàmì. Àmín. Iṣẹ́ yín mo fọ́ sí wẹ́wẹ́ fún yín lónìí o. Bẹ́ẹ̀ni. Kẹ́lẹ́ mọ̀ kó gé òye yín. Ta ni wọ́n lé kú o níbi tí èèyàn ti pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Tí wọ́n fi wá gbà wọ́. Àná àdákẹ́. Allah. Àdákẹ́ àbí. Bẹ́ẹ̀ni. Ta ni wọ́n lé. Ta wọ́n lé. Mo tọ́ tí ì dá mi lónìí. A tún wá ẹni tí ó ṣẹ̀gàn tí wọ́n lé dànù. Tí wọ́n lè dànù. Kódà nísìn ọ̀dẹ̀gẹ̀ wọn ò fẹ́ gbọ̀n mọ́. Bẹ́ẹ̀ni. Gbogbo CCTV kámẹ́rà ti wà mẹ́. Ti wà Ẹni ńbẹ̀. bá wọlé wọn mọ̀ lójú ẹsẹ̀ ni. Ọmọ o. Orí fóònù wọn ti mọ̀ nípa fẹ́ jálẹ̀kùn ẹ̀lú ẹ̀ lọ mú un bẹ̀ o. A tún gbé ìgbẹ́ sórí fóònù. Bẹ́ẹ̀ni. Kódà mí ìdáko gbogbo kó wọn orí fóònù wọn ló wà. Ló wà. Wọ́n kàn máa wò báyìí pé màálù ti fẹ́ sá lọ. Olè kan ní rìn wọ́n sì lọ mú lójú ẹsẹ̀ ọ̀dẹ̀gẹ̀ ò wúlò ní báńkì mọ́ ní báńkì sótún tán. Ó tún yá nísìn Náà. ibi tó o tún fẹ́ wọ̀ machine ti wà ń bẹ tó o bá dẹ̀nà ọ̀nà yóò sì fúnra rẹ̀ tó o bá wọlé yóò pàdé ta ni ó tún sílẹ̀kùn mọ́ wọ́n tún dá yín náà dúró. Bẹ́ẹ̀ni. Bàbá sẹ́ni pé nǹkan ṣẹlẹ̀ Ń ṣẹlẹ̀ o. ibẹ̀ lọ́ọ́ ti wá ń sóge lọ́ntọ́ jàǹbá kí lórí tí o ti sú ọ̀ fún ọ. Ó dójú ẹ̀ lálẹ́. Mo fẹ́ tú ọ palẹ̀ nìkan lè mọ̀ pé ọ̀ ní fàárì. Fàárì wo ni? Kò sí fàárì. Táyọ̀kẹ́ lọ bẹ lọ́hùn ẹ̀yin lẹ̀ wá síríọ̀sì. Náà. Ẹ̀ ń ṣe tekúṣe ẹ̀ ń mutí ẹ̀ ń ṣe sìná ẹ̀ ń gbóbìnrin sùn wọ́n ń gbé wọn náà sùn níbo lọ ń lọ mo lọ wí jèrè. يا قومنا توبوا إلى الله توبة àbí نصوحا فرب العالمين غفور. nísìnyí àfọ kankan kò tún ní tàmọ́. Bẹ́ẹ̀ni. a ti gbé machine kan dé ẹ kàn wọ ọkọ̀ wọ́ ni Bẹ́ẹ̀ni. ẹ rìfáàsì báyìí yóò di tuntun ni ìyá amúlẹ̀ kan náà ni ibi ó ti wà lù ńláńlá
ẹ jẹ́ lọ bẹ́ẹ̀ lọ iṣẹ́ kan tó lágbẹ́kẹ̀lé náà ní sí àfa yìí. bẹ́ẹ̀ni. àwọn tí sì ń kegun ò síríọ̀sì mọ́. ò síríọ̀sì o. wọn ò síríọ̀sì. bẹ́ẹ̀ni. ẹ tó fẹ́ sí àfa àwa ń sí àfa. bẹ́ẹ̀ni. yàtọ̀ sí gbogbo àwọn tí ń jẹ àrámù kan. ọpọlọ mi náà ro wọ́n sì ń káàkiri ọlọ́run sì compensate mi àwọn yẹn náà kọ́. bẹ́ẹ̀ni. mi lè ń bá ká. àbí. ẹ lọ́ máa ṣàdúrà lọ́ máa ṣàdúrà tó bá di ọ̀la ẹ bá ń fi àáfà mẹ́rin sọ̀kan. sọ̀kan. àwọn àáfà ńláńlá sì ni kí wọ́n jẹ́. bẹ́ẹ̀ni. àárín yẹn ni mo sọ. náà. mo ní ìdí àáfà ńláńlá wọ́n ń ṣèbàjẹ́. bẹ́ẹ̀ni. mo sọ fáwọn tí ẹ pè mí nínú ọ̀lẹ́ yìí mo ní kò sí ọ̀gá yín tó bẹ́ẹ̀ ní tẹ̀sí o. à ń mọ̀ mí. bẹ́ẹ̀ni. ẹ̀yin ò mọ̀ mí ọlá àpẹẹrẹ tí ìdásẹ̀ wọnú ayé. náà. ọ̀rọ̀ yín náà là ń sọ yín ní gbàlẹ̀ n lè kọ́ lẹ́tà pé n wá sẹ́mọ́ láyé mi. rárá o. ẹkún yín ní nsùn tẹ́ ẹ rí o kódà tó bá dá àyè kan tán ọmọ tí a lè tó mọ̀ wá sẹ́. bẹ́ẹ̀ni sọtún gbọ́yùn. sọtún tán. àbí. mo lọ wí jèrè. túbú ila Allahi tawbatan. oko tọ́lọ̀ ní a dá lónìí ó tó jẹ lórí ọmọ ọmọ. bẹ́ẹ̀ni. nasuha. gbogbo gbàdàgbàdà tẹ̀ ń ṣe ní ń wò yín bẹ́ẹ̀. sukul adab indiscipline. Farabbul alamin gafuru. àbí. náà. ẹ dákun bí wọ́n ṣe wá tó yìí iléeṣẹ́ wo ni ó san sálárì yìí báyìí. àbí. wọ́n ti pa ni. bẹ́ẹ̀ni. bàbá gírèdì wo ni wọ́n fi gbà mí. náà. èló ni wọ́n san tó ká mi lẹ́nu. náà. ẹ̀yin ní ń sànù. bẹ́ẹ̀ni. ẹ̀rín àfà èwo ló rù nù wọn. yóò dáa fún ọ. àmín. ní ẹ wo ṣẹ̀rífù ní. ẹ wo. ó gbọ́ ẹgbàá àwẹ̀ kó rù. bẹ́ẹ̀ni. ọ̀rù ọba rù aṣọ ní fún ọ. bẹ́ẹ̀ni. yóò sọ ni. náà. ìmáàmù òrù eléyìí ọba ilé kéwò òrù. pàápàá. àbí bẹ́ẹ̀ kọ́ ni ni. bẹ́ẹ̀ni. mufti gan aláàdọ́rùn kó rù bó lọ wí jèrè. ayọ́kọ̀ ọmọ náà tún. àwọn méjèèjì nẹ́ẹ̀tì náà máa gbà àti bàbá. ila Allahi tawbatan. mufti tí ń gbà ní ti pé 40 years. bẹ́ẹ̀ni. nasuha. títí ń gbà. Farabbul alamin gafuru. gbogbo àlámọ̀ gbà bàbá wa ló fi kọ́ à. bẹ́ẹ̀ni. ọ̀dọ̀ bàbá wa làwọn náà ti kọ́. náà. ọgbọ́dọ̀ aláàjì ọ̀ní máa wẹ̀ gbà ọ̀ní máa gbà. ọ̀tọ́bà. ọ̀tọ́bà wọn o. lára tí wọ́n fi kọ́ ata àfi yọ lẹ́nu. gbogbo bí ṣe ń pa ewé mi mọ̀ pé ń pa ewé. dáàdi ó kàn jí lóru ni ẹ lọ kéyà sí 150 wọ́n sì jòkó tìyà. ẹ sì máa ké jákè àwọ̀ ọgbọ́n tó dà. níjọ́ tó máa bí a ní ọ̀tún bíi 230 wọ́n pè ẹ ló tọ́ọ̀rì lọ mú gbé wà láàrin ẹnìkan bọ̀ ń dájí ó fẹ́ gba hàn tú lọ́hàn sáwákà 200 ó kú bọ́ ti sùn ní tí wọ́n fi kọ́ àwa nù. bẹ́ẹ̀ni. wọn ò fi ọ̀lẹ kọ́ mi wọlé òsì lé bá mi rìn bẹ́ẹ̀ni. bọ́ ọ̀sùn lẹ́ ń gbé ọ̀dìdè ọgbọ́n tó lè dání kọ́ ló rẹ̀ ọ́ àáfà mi sí ọ̀la nínú mọ́tò. bẹ́ẹ̀ni. asa rabbukum. àkàtì ẹ̀ pé kó máa tọ́ bọ̀ náà fún ní máa bì ọ́ dẹ́kun. yaghfira adh-dhanba kullahu. ó ti ní promise yà kà sọ́ọ́ tó fẹ́ wá kì í mo ní mo bá aṣẹ́ rẹ̀ jẹ́ lónìí. wala yakhda'ukum. ó yá jèrè. ilé ilá ọ̀gbọ́n pa rẹ̀ lọ. ìgbàlúrú. ọ̀gbọ́n pa.